Only Jesus TV. Gbogbo ẹ̀yin mùsùlùmí lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ lóyè gbogbo ẹ̀yin olórí gbogbo ẹ̀yin aṣíwájú gbogbo ẹ̀yin adarí nínú ẹ̀sìn Islam ẹ súnmọ́ bí o ẹ wo ìkan ńlá nǹkan kàǹkà ní àǹtí Yínká TNT gbé wá tí wọ́n wá sọ̀rọ̀ lé lórí yìí o ṣe rí ẹ ń fi ẹ̀tẹ̀ sílẹ̀ ń pa làpálàpá ta ni Ọlọ́run kọ́ ló yẹ kó jẹ́ tájẹ̀tì yín o àwọn wo ló yẹ kó jẹ́ tájẹ̀tì yín àwọn ilẹ̀ ń wò yìí o àwọn tí wọ́n kẹ̀yìn sí kámẹ́rà yìí àwọn ló yẹ kó jẹ́ tájẹ̀tì yín kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan gbọ́ gbogbo ẹ̀ pátápátá nínú fídíò yìí àǹtí Yínká TNT wọ́n wá sọ ọ̀rọ̀ tó ní agbára àkíyèsí ńlá gidi tó yẹ kẹ́yìn mùsùlùmí lọ ṣiṣẹ́ lé lórí kẹ́yàn dá ta ní Ọlọ́run pátápátá kẹ́yàn dá kẹ́tì ẹ̀ gbàgbé pé ẹnìkan jẹ́ ta ní Ọlọ́run tó yẹ iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe gan leléyìí tó yẹ kẹ́ ẹ ṣe tójú yín fọ́ sí má bínú pé mo language yẹn tójú yín fọ́ sí ṣùgbọ́n àǹtí Yínká TNT wọ́n ti wá ṣí yín lójú sí báyìí ẹ má jẹ́ sọ̀rọ̀ jùmọ̀ yín padà bọ̀ ẹ bá mi share fídíò ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ gbogbo àwọn gúùpù mùsùlùmí ẹ bá mi share sí ẹ bá mi pè wọ́n sí tòsí ẹ bá mi pè wọ́n wá sídìí fídíò ìbẹ̀ ṣe ń wò ó ẹ jẹ́ kí wọ́n rí mò ń padà bọ̀ ó yá lókè lọ́hùn. Ismail Abdullah. Kí ló gbé yín débí? Mo fi egun ẹ̀ ṣe àṣejẹ onígbín 3. Iṣẹ́ wo lẹ ń ṣe? Mo ń kọ́ mọ́ńkíw. Orúkọ mi ni Wàsíù Tìjání. Báwo ni ẹ ṣe di ará àgọ́ ọlọ́pàá? Nurudeen Abdulgani ni wọ́n mú. Òun ló mú wọn wá sọ́dọ̀ mi nígbà tó ní wọ́n béèrè pé ta ni òun túmọ̀ tí máa ń lo ẹ̀yà ara èèyàn. Abiola Nasiru. Ẹ máa tó bí ọmọ ọdún mélòó? Bí 46 years. Wọ́n ní ọwọ́ yín ni wọ́n ti bá àwọn ẹ̀yà ara èèyàn. Bẹ́ẹ̀ni. Oríṣiríṣi ara èèyàn ń bí báyìí. Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe dọ́wọ́ yín? Mo gbà lọ́wọ́ Taofik ni. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ó wà ń bí òun náà wà ń bí. Orúkọ mi ni Taofik. Taofik kí ni? Rahimi Taofik. Kí ni ó gbé yín ẹ̀sùn wo ni wọ́n fi kàn yín pé ẹ ṣe? Ẹ̀sùn pé mo fún Nasiru ní ẹran tí mo gbà lọ́wọ́ Jímọ̀. Okay. Ṣé wọ́n fi kàn yín ní abẹ́ ṣe? Mo gbà lọ́wọ́ Jímọ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ ìmọ̀ ń lọ sí Belgrade mi pẹ̀lú dókítà tó ti kú àti Afa Ibrahim nílẹ̀ àjọ ọmọ lọ́tẹ́lẹ̀ ń gbọ́ ayé mi ti fi ilẹ̀ ìlọ́mọ́. Tẹ́ ẹ bá lọ burial ground yẹn àwọn nǹkan wo lẹ máa lọ wú jáde ńbẹ̀ lára òkú? Ẹran náà bẹ́ẹ̀ ni pẹ̀lú ọkàn rẹ̀. Pẹ̀lú ọkàn. Bẹ́ẹ̀ ni. Okay, so àwọn òkú tẹ́ máa ń lọ ń wú tẹ́ máa lọ ń yọ ẹ̀yà ara wọn yìí ṣé àwọn òkú ayé àti àwọn òkú tó ti pẹ́ ni àbí àwọn òkú tuntun tán ṣe ẹ̀sìn? Tí wọ́n bá ṣe sí bí ijọ́ mẹ́jọ. Ó mì pé ó fi kan ta lọ́lọ́run kò ju wípé ó tàbùkù ó mọ̀kì ẹ̀sìn Islam ní ọ̀nà tí kò bá òfin lọ títàbùkù tí a mì ní pé gbogbo àwọn tí wọ́n bá rántí a rí i pé ní ìgbà tí a ṣe ọdún ìtúnu àwẹ̀ ní ọdún yìí ní February sometimes in February ẹni tá a fẹ̀sùn kàn yìí ta lọ́lọ́run àti àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n kóra wọn jọ wọ́n wọ agbádá wọ́n wé láwàní wọ́n dress gẹ́lẹ́ bí àwa mùsùlùmí. Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú gbójọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ọ̀nkú tó wà nínú fídíò yìí wàláì ta ni Ọlọ́run ò lè tàbùkù bá Islam? Ta ni Ọlọ́run ò kì í ṣe problem yín? Àwọn tó jẹ́ problem yín òun làwọn tó wà nínú fídíò yìí. Àwọn Abdulganiu, àwọn Rasheed, àwọn Rasak, àwọn tó jórúkọ mọ́ Islam lára, tó jórúkọ mọ́ Mùsùlùmí lára, tó dẹ̀ fi ń ṣiṣẹ́ ibi. Àwọn yẹn gangan ló yẹ kẹ́ tákò. Irú àwọn yìí gangan làwọn ọmọ irú àwa yìí ò gbọdọ̀ rí. Àwọn ọmọ mi ń ké wákàtí 5 ó pé pérépéré. Ẹ̀yin májì káwọn ọmọ mi jẹ́ àwọn tó ń lọ sórí Facebook, tó wà lórí Facebook, kọ́ wá máa gbọ́ pé àwọn tó pera wọn ní àáfàá tó ń kọ́ ọmọ nílé kéwú, wọ́n lọ ń gé ẹran ara èèyàn fi ṣe àjò, ẹran ara òkú. Ẹjọ́ ní ìyẹn àti nínú nǹkan títa náà ló ń ṣe èwo ló yẹ kẹ́ káràmásìkì kẹ́ wà wọ́n lọ sí mọ́ṣáláṣí kan lọ denounce kẹ́ wà wọ́n lọ sí court kan lọ denounce kan sọ pé àwọn kì í ṣe mùsùlùmí kọ́ kórí burúkú wọn kúrò nínú ẹ̀sìn yẹn. Èwo ló yẹ kó ká yín lára jù? Gbogbo ayé ló mọ̀ pé ta ni Ọlọ́run ò kì í ṣe mùsùlùmí. So ẹni tó bá ń ba yín jà tó jọ́ta yín
lè expect nǹkan tó dáa kó jáde látọ̀dọ̀ ẹ̀sìn yín tí n bá ń bá yín jà even ọkọ àti ìyàwó gan tó bá ń bára wọn jà ìyàwó ò ní rántí nǹkan tí ọkọ ṣe tó dáa mọ́ kámbèlè tí ẹni tí òun ṣe mùsùlùmí ẹni tẹ̀yìn àti ẹ ti níjà rí tó ti di pé ẹ ti mú tìmọ́lé rí lè expect then ẹ̀yin àwọn èèyàn yín náà wọ́n ń ta sí ẹ̀sìn àwọn ẹlẹ́sìn lè bú wọn ní dúdùn ní kíkan kan bu yín ní dídùn so irú àwọn Tani Olohun yẹn àtàwọn yẹn wọ́n kéré nínú ìbànújẹ́ àti ìbàjẹ́ tí irú àwọn tí wọ́n pàréèdì yín ṣe fún Islam mi àwọn tó ń ṣe Islam láyé ni ìgbòǹgbò nǹkan tí ìjọ tí Tani Olohun sọ gbogbo nǹkan tẹ́ ló ṣe ṣó ní káwọn èèyàn má kírun mọ́ láyé ṣó ní kọ́mọ tèmi gan má lọ sí yíìdì níjọ́ ọdún ṣó ní kọ́mọ mi má gbàwẹ̀ ṣó ní kọ́mọ mi má ṣe tajud ṣó ní kọ́mọ mi má kí wákàtí 5 ẹ̀ pé ṣó ní káwọn èèyàn má kírun mọ́ ní gbogbo àgbáyé ayé rírí nìyí tẹ̀ ń ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ gbájúmọ́ ń kò bọ̀dá òun ni àwọn èèyàn yìí tí wọ́n jẹ́ orúkọ mọ́ Islam lára tí wọ́n jẹ́ Abdulganiu tí wọ́n jẹ́ Abdulrazak tí wọ́n jẹ́ Fatai tí wọ́n dẹ̀ ń fi orúkọ yẹn tí wọ́n tún láwọn ń kọ́mọ nílé kéwú nígbà tí àáfàá tó ń kọ́mọ nílé kéwú ń fi ẹran èèyàn ṣe ìgbín ẹran èèyàn ṣe àṣejẹ onígbín 3 rí yẹn ni bóyá ẹ lè má rí mo ṣe mo wá fún yín nínú yẹn àti tẹni tí Tani Olohun ṣe èwo ló serious jù níwájú Ọlọ́run ọba ayé àti ọ̀run tí máa jíyìn ìjà ayé mi fún ní ọjọ́ kẹyìn mi ò support anything o mi ní pé Tani Olohun kó defame o mi dẹ̀ ní pé bọ̀ mo ń sọ fún yín pé ìtẹ́ni Tani Olohun ṣe bóyá ẹ̀rí eléyìí ni mo ṣe mú wá fún yín pé èwo ló serious jù Tani Olohun gbogbo ayé ló mọ̀ pé kò ń ṣe mùsùlùmí gbogbo ayé ló mọ̀ pé kò ń ṣe mùsùlùmí kò kírun àwọn aláàfáà tó ń kọ́mọ nílé kéwú Rasaki Tani Olohun jẹ́ Abdulaziz ó ti change orúkọ ẹ̀ pé òun ò jẹ́ bẹ́ẹ̀ mọ́ gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ but àwọn tó sì ń jẹ́ orúkọ mọ́ mùsùlùmí lára àwọn tí wọ́n tún ń kọ́mọ nílé kéwú tí wọ́n dẹ̀ ń fi ẹran èèyàn ṣe àṣejẹ nígbà tẹ́ bá ní Tani Olohun sọ̀rọ̀ ẹ fẹ́ lọ tì mọ́lé àwọn eléyìí kí ló yẹ kẹ́ ṣe fún wọn àwọn eléyìí gangan ni problem Islam kò ṣe Tani Olohun gbogbo nǹkan tí Tani Olohun sọ yẹn gbogbo èèyàn ló mọ̀ pé kò ṣe mùsùlùmí kò túrun kan lára ẹ̀sìn yẹn ìjọsà gbogbo nǹkan tẹ́yìn ẹ̀yin náà ń sọ sí ẹ̀sìn wọn kò túrun kankan lára ẹ̀sìn wọn tó gbogbo èèyàn ló mọ̀ pé kì í ṣe oníṣẹ̀ṣe so gbogbo nǹkan tí mùsùlùmí bá sọ tó oníṣẹ̀ṣe kò túrun kankan lára oníṣẹ̀ṣe kò ní kọ́ má débi tán dé gbogbo èèyàn ló mọ̀ pé wọ́n ń ṣe oníṣẹ̀ṣe gbogbo nǹkan táwọn èèyàn bá sọ sí Islam kò túrun kan lára oní-Islam kò yẹ kó túrun kan lára yín tó yẹ kó túrun lára yín ni àwọn tó ń wọ emblem Islam tí gbogbo ayé mọ̀ pé Islam Muslim ni wọ́n mùsùlùmí ni wọ́n tí wọ́n dẹ̀ wùwà ìbàjẹ́ irú àwọn eléyìí kí lẹ fẹ́ ṣe sígbà tẹ́ bá ní kí Tani Olohun fún kò níṣò mi ì sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ mi mọ̀ nǹkan tó mọ̀ mo ń sọ fún yín mo ń mu wá sí etí yín pé àwọn eléyìí yẹ kẹ́ kó mú yín lára gan kókókó àwọn eléyìí yẹ kẹ́ gbọ́ kẹ́ máa sunkún báyìí ni kí gbogbo yín lọ gbé mítìn pé kí lẹ fẹ́ ṣe sí ọ̀rọ̀ Tani Olohun yẹn ìtì ọ̀gẹ̀dẹ̀ ní lẹ́gbẹ̀ẹ́ eléyìí ẹni tó ń kọ́mọ nílé kéwú tó ń fi ọmọ sí nkí ẹ̀ ó dẹ̀ bá wọn pàdé àpòpọ̀ lọ mú ẹran òkú fi ṣe àṣejẹ wo safety tó wà ńbẹ̀ pé ọmọ yín pé kẹ́ tọpinpin pé àwọn ọmọ wo ló wà lábẹ́ nílé kéwú àwọn ọmọ wo ló ti kọ́ kí ló ti yọ lára àwọn ọmọ yẹn ṣó ti gérun wọn rí kí làwọn nǹkan tó fi ṣe ìjẹ́ kò ti ba ayé àwọn ọmọ yẹn jẹ́ tẹ́pẹ́ ọjọ́ ọ̀la lẹ máa rò ro gbogbo yẹn abẹ́ẹ̀ rí ni mo ṣe mú wá sọ́dọ̀ fún yín tẹ́ bá dẹ̀ rí gbogbo àwọn hòtẹ́ẹ̀lì tó wà ní gbogbo àgbáyé ìgbà tẹ́ bá ń gbàwẹ̀ tí mùsùlùmí bá ń gbàwẹ̀ ló máa ń dà pé gbogbo àwọn iṣẹ́ ibi máa ń cut down ṣé mùsùlùmí ló ń hùwà burúkú jù ni ṣé kò dẹ̀ wá ṣé àwọn tó ẹ wá wo ó lè wá jẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ tó hùwà burúkú yìí àwọn tó jẹ́ mùsùlùmí gidi kọ́ o àwọn tó jórúkọ mọ́ mùsùlùmí lára tọkọ̀ fi mùsùlùmí gbojú bí ni o tọkọ̀ jórúkọ mọ́ mùsùlùmí lára àwọn lẹ máa rí tó máa jáwó àwọn lẹ máa rí tó máa ṣe ìwà pápá ńlele nígbà táwẹ̀ bá dé gbogbo wọn lọ máa gbàwẹ̀ àwọn èèyàn wá rò bóyá gbogbo àwọn mùsùlùmí ayé ló ń hùwà ìbàjẹ́ ní àwẹ̀ ní gbogbo ọjà ṣe cool torí ní táìmù àwẹ̀ yẹn gbogbo olóòtẹ́ẹ̀lì ò ní ta olóúnjẹ ò ní ta òun ni àwọn tó ń jáwó gan ò ní jáwó a máa jẹ́ àwọn mùsùlùmí ló ń hùwà burúkú jù irú àwọn èèyàn báyìí tí wọ́n jórúkọ mọ́ mùsùlùmí lára tí wọ́n fi ń ṣiṣẹ́ ibi ni àwọn tó yẹ kẹ́ sanitize nǹkan ó yẹ kẹ́ irú àwọn eléyìí sì kẹ́ bá ọlọ́pàá ṣiṣẹ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ irun wọn bá sì kù sí ṣe ni pé wọ́n dárúkọ gbogbo wọn ò dárúkọ
John kan, wọn ò dárúkọ Johannu, wọn ò dárúkọ Ezekiah, Abdulganiu, Abdulaziz, Malik òun náà ń dárúkọ. Eléyìí tóbi ju nǹkan tí ẹni máa tẹnu Ọlọ́run ọ̀rọ̀ ẹnu ló sọ. Ilé evidence pé ìwà bàjẹ́ wà nínú Islam ni, ó dẹ̀ wà ní gbogbo ẹ̀sìn bẹ́ẹ̀ ó ṣe jẹ́, and kò dẹ̀ wá ń ṣe inú Islam. Àwọn olórí burúkú tó ń gbórúkọ yẹn ó ń ká mi lára torí àwọn ọmọ mi ń ṣe ẹ̀sìn yẹn, ilé tí mo bímọ fún ẹ̀sìn yẹn ló ń ṣe. mi rí àmúlùmálà lọ́wọ́ wọn, ẹ understand. Mo mọ̀ pé ẹrú kan ló ń mú ní gbogbo ẹrú. Àwọn tó ń ta sáwọn oníṣẹ̀ṣe òun ló jẹ́ káwọn oníṣẹ̀ṣe náà máa ṣe nǹkan tó ń ṣe. Gbogbo àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mójútó nìyẹn lọ́ọ̀yà. Nǹkan tí Tani Olohun ṣe ìṣínkínní ní lẹ́gbẹ̀ẹ́ nǹkan táwọn eléyìí ń ṣe. Imagine àwọn àáfàá tó ń kọ́mọ nílé kéwú, ó pẹ̀lú àwọn tó ń mú ẹran ara òkú fi sí àsèjẹ. Mélòó irun àwọn ọmọ ilé kéwú tó ti máa gé, mélòó ara ìkànnà ọmọ ilé kéwú tó ti máa gé, mélòó aṣọ tí ọmọ ilé kéwú wọ̀ tó ti máa gé. Gbogbo orú nǹkan báyẹn ló yẹ kẹ́ ẹ wò. Gbogbo àáfàá tó bá ń kọ́mọ nílé kéwú kẹ́ lọ máa fi ojú sínú ayé wọn. Gbogbo àáfàá tó bá pera wọn láàfàá kẹ́ wò pé ṣé wọ́n ń ṣiṣẹ́ míì, ṣé iṣẹ́ àáfàá yẹn nìkan náà ní, kí ni wọ́n fi ń ṣàfàá, kẹ́ lọ máa tọpinpin. Iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín ju ọ̀rọ̀ Tani Olohun. Ẹ kò rọra pátì, ẹ dẹ̀ sọ fáwọn èèyàn yín kọ́ má bú ẹ̀sìn ẹlẹ́sìn mọ́ tẹ́ ẹ bá fẹ́ kí wọ́n bú ti yín. Àmọ́ mo ò fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ Tani Olohun kọ̀ wáyé ni. Eléyìí wà ó ṣe pàtàkì torí àwọn ọmọ wà lórí Facebook, adẹ̀ ń rírú nǹkan báyìí. Àwọn ọmọ mi ò sí lórí Facebook, àwọn ọmọ mi máa wà lórí Facebook. Kó má jẹ́ pé tí generation yín bá ti lọ, Islam máa struggle o. Àwọn èèyàn wọ́n lè máa struggle náà bóyá nílẹ̀ Yorùbá, nílẹ̀ Áfíríkà, torí ní àwọn ìlú Arabu yẹn tẹ́ bá rí ibi tí wọ́n ti ń ṣe Islam, orí yẹn máa wú láti jẹ́ Muslim ni. Àmọ́ nǹkan tẹ́yìn wá gbé lọ́wọ́ yìí uncle, bí ìgbélọ́wọ́ ọ̀tẹ̀ ni o, bí ìgbélọ́wọ́ ẹni tí ò fẹ́ kí Islam dàgbà sókè ni o. Tẹ́ bá fẹ́ kí Islam kó dàgbà nílẹ̀ Yorùbá, ẹ tètè pátá lọ́lọ́run ti kẹ́ mójútó orú àwọn àáfàá eléyìí. Torí àìmọye àwọn ọmọ ọlọ́mọ tó ti wà lábẹ́ wọn tó máa ti bà láyé jẹ́, tó máa ti yọ nǹkan lára ẹ̀ táwọn òbí wọn ò ní mọ̀. Ẹ tètè mójútó wọn o, ẹ tètè mójútó wọn o. Ọlọ́run á jẹ́ kí ṣẹ̀ṣẹ̀ máa dàgbà, Ọlọ́run á jẹ́ kí Islam máa dàgbà, Ọlọ́run á jẹ́ kí Christianity kó máa dàgbà. Gbogbo ẹni tó bá ti mọ ọ̀nà tó fi ń pe Ọlọ́run tó dẹ̀ ń jẹ́ fún, èèyàn kan ò lè sọ pé bákan ni. Gbogbo ọ̀nà kọ́nà téèyàn bá mọ̀ tó fi ń pọ̀ náà tó fi ń jẹ́, kọ́nà kó fàlùbáríkà sí. Ọ̀run nìkan ló mẹni tó máa là, Ọ̀rúnmìlà. Àmọ́ ẹ tètè gbájúmọ́ àwọn eléyìí o. Tani Olohun ìtì ọ̀gẹ̀dẹ̀ ni lẹ́gbẹ̀ẹ́ àwọn irú àwọn àáfàá báyìí. Ó dẹ̀ pọ̀ láàárín àwọn mùsùlùmí, kò wá ń ṣe mùsùlùmí gidi. Àárín àwọn tó pera wọn ní mùsùlùmí ó yàtọ̀ sí àárín àwọn mùsùlùmí. Ẹ rí i pé ó lágbára báyìí, ó gbẹnu tán, nǹkan ó kí sẹ́sẹ̀ ràgó. Gbogbo àwa tá a dìjọ wo fídíò yìí, yàtọ̀ sí àwọn mùsùlùmí, bóyá kìrìsìtẹ́nì ni wá tàbí oníṣẹ̀ṣe tàbí àòlẹ́sìn kankan tàbí ó ní àwọn ẹ̀sìn táwa náà ń ṣe tí a ò dárúkọ táwa lórí ìkànnì, bóyá láti United States láti wò tàbí United Kingdom, káàkiri gbogbo àgbáyé. Ṣé ẹ rí i pé ọ̀tọ̀ ni ohun tó yẹ kí òkú bọ́ àwọn mùsùlùmí ó bọ̀, tọ́ ní àwọn ò lè bọ́ abẹ́rẹ́ lóòkùn, wọ́n fi ẹ̀tẹ̀ sílẹ̀, wọ́n ń pa làpálàpá. Àwọn nǹkan tó yẹ kí wọ́n mójútó nínú ẹ̀sìn Islam ó pọ̀ rẹpẹtẹ tó burú ju ẹ̀sùn tí wọ́n ń kà sí Tani Olohun lọ́rùn lọ, tí wọ́n wá ń lé Tani Olohun káàkiri. Ṣe rí wọn báyìí, òun ni àǹtí Yínká TNT ti sọ̀rọ̀ lé lórí ìpàkọ́ gbogbo wọn lẹ́rìí yẹn o. Àwọn kọ̀lọ̀wọ̀ sí àwọn kàńdá nínú ìrẹsì nínú ẹ̀sìn Islam, gbogbo wọn pátá tí wọ́n kà jáde yẹn kò sí Christian nínú wọn o. Àbùdù kínní kan ní gbogbo wọn pátá tí wọ́n lu ẹ̀yà ara ènìyàn tí wọ́n fi ń ṣe àṣejẹ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ìfẹ́lẹ́ tó kù sílẹ̀ fẹ́ ẹ̀yin ọlọ́gbọ́n olóye, gbogbo ẹ̀yin olórí eré tájọ wà lórí ìkànnì, kẹ́yìn náà kẹ́ dá sí. Ẹ̀yin náà ẹ sọ kí lẹ rí sí fídíò yìí, kí lẹ rí sí ohun tí àǹtí Yínká TNT tí wọ́n sọ, kí lè rọ ọkàn tiwa. Ẹ ṣé, tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ ń wo fọ́nrán yìí, ẹ jọ̀ọ́ wo ìsàlẹ̀ yẹn máa rí subscribe button yẹn, ẹ bá wa gbé ọwọ́ lé, bẹ́ẹ̀ ṣe ń gbọ́wọ́ lé yẹn, ọwọ́ yẹn lórúkọ Jésù ẹ̀ ní fi gbọ́mọ sí, ẹ fi gbé nǹkan rere ṣe o. Gbogbo tẹ́ bá dáwọ́ yẹn ló máa yọrí sí rere ni. Ẹ bá wa like fídíò yìí bákan náà, kẹ́ bá wa share. Láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.